èyí nìdí tí mi ò ṣe ṣiṣẹ́ pẹ̀lú ìjọba Tinubu-Faṣọla ṣàlàyé ara ẹ̀. Mínísítà fún ọ̀rọ̀ iṣẹ́ òde àti ilé kíkọ́ lórílẹ̀‐èdè yìí tẹ́lẹ̀ ọ̀gbẹ́ni Babátúndé Rájí Fáṣọlá tí í ṣe amòfin àgbà ti sọ ìdí pàtàkì tí kò fi ṣiṣẹ́ nínú ìṣàkóso ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu lásìkò yìí. Ó ní ṣe lòun mọ̀ọ́mọ̀ fààyè sílẹ̀ ni káwọn ọ̀dọ́ kọ̀ọ̀kan náà lè láǹfààní láti kópa tiwọn nínú ìdàgbàsókè àti ìlọsíwájú orílẹ̀-èdè yìí. Fáṣọlá tó ti fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó ní kò dìgbà tóun bá jírẹ̀bẹ̀ láti ọ̀dọ̀ ẹnikẹ́ni láti kópa tàbí bá ààrẹ Tinubu ṣiṣẹ́ rárá, ṣùgbọ́n ṣe lòun fẹ́ fún ara òun nísinmi káwọn ọ̀dọ́ ọlọ́pọlọ pípé míì lè wá ṣiṣẹ́ sin orílẹ̀-èdè bàbá wọn. Fáṣọlá sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lákòókò tó ń bá àjọ akóròyìnjọ ilé wa News Agency of Nigeria NAN sọ̀rọ̀ nílùú Àbújá láìpẹ́ yìí. Ó ní àkókò ti tó fáwọn ẹlòmíì tí wọ́n kúnjú òṣùwọ̀n dáadáa tí wọ́n jẹ́ ojúlówó ọmọ orílẹ̀-èdè yìí láti wá kópa pàtàkì nínú ìṣàkóso ìjọba ilé wa kí nǹkan lè máa lọ síwájú sí i. Ó ní inú òun máa ń dùn tóun bá rí àwọn ọ̀dọ́ kọ̀ọ̀kan tí wọ́n fìfẹ́ hàn pàápàá jùlọ lákòókò yìí láti kópa pàtàkì nínú ètò ìṣàkóso ìjọba orílẹ̀-èdè yìí. Gbogbo wa pátá la gbọ́dọ̀ kópa tiwa nínú ìdàgbàsókè ìlú yìí. Ẹnìkan kì í jẹ́ kílùú fẹ̀ làwọn àgbà máa ń sọ. Ojoojúmọ́ là ń sọ pé kí wọ́n fáwọn ọ̀dọ́ láàyè láti ṣèjọba. Báwa kan kò bá yẹ̀bá láti fáwọn ọ̀dọ́ ọ̀hún láǹfààní láti kópa tiwọn, èyí ò ní ṣeé ṣe gẹ́gẹ́ bó ṣe wí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.